Ẹ kú dédé àsìkò yìí, ẹ̀yin èèyàn mi ọ̀dẹ̀ òdùbí. Ohun tí mo ní fún yín lónìí ni àfẹ̀ríwí òbìrìkìtì kẹrin, Circle Theorem 4. Ìlà gígùn kan lórí igun títọ́ sí ọwọ́jà òbìrìkìtì ní góńgóri rẹ̀ jẹ́ làfarakàn sí òbìrìkìtì náà. Ìlà gígùn yìí PT léyìí tó wà lórí igun títọ́ nì sí ọwọ́jà òbìrìkìtì nì, tó sì jẹ́ pé ìlà yìí wà ní góńgóri òbìrìkìtì náà. Wọ́n sọ fún wa wípé ìlà gígùn yìí jẹ́ làfarakàn, ó jẹ́ làfarakàn sí òbìrìkìtì náà. Àfifún: jó àmì T níta òbìrìkìtì kan, oríkò O pẹ̀lú ìlà PT àti ìlà QT gẹ́gẹ́ bí làfarakàn ní P àti Q létòlétò. Ẹ jẹ́ ká wò ó. Jó àmì T wọ́n fún wa níta òbìrìkìtì, ìta òbìrìkìtì ló wà. Oríkò O tó jẹ́ àárín òbìrìkìtì yìí pẹ̀lú ìlà PT àti ìlà QT gẹ́gẹ́ bí làfarakàn. Àwọn ìlà méjèèjì jẹ́ làfarakàn sí òbìrìkìtì yìí. Ìlà PT jẹ́ làfarakàn ní jó àmì P, nígbàtí ìlà QT jẹ́ làfarakàn ní jó àmì Q. Láti fẹ̀rí hàn pé ìlà PT dọ́gba sí ìlà QT, a fẹ́ fẹ̀rí hàn pé ìlà PT dọ́gba sí ìlà QT. Ìṣàgbékalẹ̀: ṣe ìsopọ̀ ìlà OP, OQ àti ìlà OT. Wọ́n ní kí a ṣe ìsopọ̀ ìlà OP àti ṣe ìlà OQ àti ṣe àti ìlà OT àti ṣe. Ẹ̀rí wa nìyí o. Nínú ẹ̀tagun OPT àti ẹ̀tagun OQT, ẹ wò báyìí, ẹ̀tagun OPT àti ẹ̀tagun OQT. Igun OPT dọ́gba sí igun OQT dọ́gba sí 90 ìpele. Igun OPT ó dọ́gba sí igun OQT. Àwọn méjèèjì sì jẹ́ 90 ìpele. Gẹ́gẹ́ bọ́n ṣe fún wa nínú ìbéèrè, igun títọ́ ni 90 ìpele, nítorí pé ọwọ́jà jẹ́ títọ́ sí làfarakàn. Ọwọ́jà yìí ó jẹ́ títọ́ sí làfarakàn yìí. Bẹ́ẹ̀ náà ni ọwọ́jà yìí jẹ́ títọ́ sí làfarakàn yìí. Ìlà OP dọ́gba sí ìlà OQ. Ẹ jẹ́ ká wò ó. Ìlà OP dọ́gba sí ìlà OQ. Kí nìdí? Ọwọ́jà làwọn méjèèjì, nítorí pé ìlà OP bẹ̀rẹ̀ láti oríkò
ó lọ sára àyípo. Ìlà OQ ó náà bẹ̀rẹ̀ láti oríkò ó lọ sára àyípo. Nítorí náà ọwọ́jà ní méjèèjì wọ́n dọ́gba síra wọn. Ìlà OT wọ́pọ̀. Ìlà OT wọ́pọ̀. Ìlà OT ó wọ́pọ̀. Bí ìlà OT yìí bó ṣe jẹ́ ìhà kan nínú ìhà ẹ̀tagun OPT, bẹ́ẹ̀ náà ló jẹ́ ìhà kan nínú ẹ̀tagun OQT. Ìyẹn ni pé ìhà OT ó pa ẹ̀tagun méjèèjì pọ̀. Nítorí náà ẹ̀tagun OPT jẹ́ oníbàáṣe déédé ẹ̀tagun OQT. Ẹ̀tagun OQT, ẹ̀tagun OPT jẹ́ oníbàáṣe déédé ẹ̀tagun OQT. Nítorí pé ìhà yìí àti ìhà yìí ó dọ́gba. Igun yìí àti igun yìí dọ́gba. Bẹ́ẹ̀ náà ni ìhà OT yìí ó wọ́pọ̀ fún ẹ̀tagun méjèèjì. Fún ìdí èyí, ẹ̀tagun OPT jẹ́ oníbàáṣe déédé ẹ̀tagun OQT. Tó bá wá rí bẹ́ẹ̀, a jẹ́ wípé ìlà PT dọ́gba sí ìlà QT. Ìlà PT dọ́gba sí ìlà QT. Nígbà tí a ti fìdí rẹ̀ múlẹ̀ pé ẹ̀tagun OPT jẹ́ oníbàáṣe déédé ẹ̀tagun OQT, dandan ni kí ìlà PT dọ́gba sí ìlà QT. Ìlà PT dọ́gba sí ìlà QT gẹ́gẹ́ bí a ṣe nílò. Ní ni a máa gbé dánu dúró fún tòní. Ìpàdé di ọjọ́ míì, ọjọ́ ire. Ẹ ṣeun fún ìwòran àti ìtẹ́tíléko wa. Ó dìgbà.